Back left is front. Oh, sorry. Àṣẹ wà. Àṣẹ wà. Àṣẹ wà. Àṣẹ wà. Àṣẹ wà. Àṣẹ. Ó ṣe bá mi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ọmọ ọkọ ni mí. Mi ń ṣọmọ àlè rárá. Bẹ́ẹ̀ni. Òtítọ́ ni. Mò ń jẹ́ o Alájà Àyìnkẹ́. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín o. Ẹni àfẹ́láyà ní ìfojú di ni. Ìgbòho ọ̀gá tiwa. Ìgbòho ṣá. Bẹ́ẹ̀ni. Ó pìkì ẹ̀jẹ̀. A kí gbogbo yín káàbọ̀ sórí ètò Àṣẹ. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ rí nǹkan pé ẹja ńlá ni mo gbé, ẹja tó ki, ẹja tó jinlẹ̀. Mo mà kí lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ kí ẹ bá mi kí màmá mi ìyá lálùbáríkà, ẹni tó jẹ́ pé wọ́n gbé Yorùbá sọ́wọ́ lóòótọ́,
tó jẹ́ pé wọ́n gbé Yorùbá sórí tó jẹ wọ́n lógún gẹ́gẹ́ bí ìran wọn. Àwọn ẹlẹ́ja tí mo gbé, torí ẹni tó bá gbérú ẹja báyìí ẹ mọ̀ pé kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ìyá mi alálùbáríkà kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àṣẹ bàbá mi. Inú mi dùn púpọ̀ wípé a tún jọ jókòó lénìí láti wá kí gbogbo àwọn èèyàn àti lórí tó ń lọ tá à ń gbọ́ káàkiri. Mo wá kí bàbá mi Professor Bánjí Akíntóyè, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ náà ni mo kí ọ̀gá mi, bàbá mi, brọ́dà mi, ọmọ aládìkún, ọmọ ládéládì ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbàfà Aláàfin Ọ̀yọ́. Ó ṣá bàbá. Mo fi wọ́n kí ìyá mi, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ìyá káàkiri àtẹ̀yin bàbá tẹ́ gbé orílẹ̀-èdè Yorùbá dání. A kí yín, mo kí yín Alájà Àyìnkẹ́, mo kí yín. Ọlọ́run ọba aláàánú, ọba tó ń ṣoore fúnni, tó ń ṣoore fún ẹnì kọ̀ọ̀kan wa kò ní padà lẹ́yìn wa. Àṣẹ bàbá mi. Torí pé ọpẹ́ ní fọ́lọ́run ọba Elédùmarè, ọba tó ní ká máa bẹ títí dọjú èní. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ nígbà kankan. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Màámi, gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ ṣubú, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè, ṣiṣẹ́ ló ń gbọ́jọ́ o. Ṣiṣẹ́ ló máa bá wọn. Gbogbo ẹni tó bá ń lépa yín lórí ẹ̀mí ni, lórí ọmọ ni, lórí ọkọ ni, tó ní pé ká ẹ ṣubú nínú ayé, ẹni yẹn kó tó di pé lẹ́ẹ̀ṣú kò ní bálẹ̀ wọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Àwa kí yín púpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fọ́lọ̀ ìyá mi, torí àwọn iṣu kan ṣẹlẹ̀ lórí Eleha TV, lórí àwọn ọ̀tá, lórí àwọn oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ pé inú wọn ò dùn sí ohun tí wọ́n ń ṣe. Àmọ́ wọ́n tún ní another page míì, mo fẹ́ kí ẹ bá wa tẹ̀lé, kí ẹ bá wa fọ́lọ̀ ẹ̀. Òun ni Aso TV. Ẹ jọ̀ọ́ ẹ bá mi darapọ̀ mọ́ wọn, wọ́n ṣẹ̀ ṣí ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi darapọ̀ mọ́ wọn láti rí i pé kí wọ́n lè tẹ̀síwájú nínú ìrìn àjò lórí òtítọ́ ọ̀rọ̀. Òun náà ni wọ́n ṣe rìpọ́t, torí gbogbo ẹ̀ náà láti wò àti rí bó ṣe rí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba á gbàkóso pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aso TV ẹ tẹ̀lé, Eleha TV ní YouTube, ẹ má gbàgbé ẹ̀, ẹ bá mi subscribe síbẹ̀. Ẹ̀yin ìyá mi lóko, ẹ̀yin bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ wá rí ẹja láta gbé yìí. Mo fẹ́ kí wọ́n kí yín, kí wọ́n bá yín sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ láti rí pé kẹ́ ẹ lè mọ tó ń jáde lẹ́nu wọn pé kí nìdí tí kòlábò eléyìí fi wáyé. Ẹ bá mi dárúkọ yín màmí. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé pé àkúbójú ọjọ́ ṣe rí ní ọ̀dẹ̀dẹ̀ wa. Ọdẹ ọdún bí nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri pé àkúdédé àsìkò yìí, àkúbá ṣe ń tiraka láti bọ́ ní oko ẹrú. Ọba tó ní wá á gba ẹ̀tọ́ wa fún wa. Mo wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn tẹ̀lé mi, ẹ̀yin tẹ́ ẹ dúró tẹ́ ṣe pé ọmọ ọkọ ní, tó dẹ̀ ṣe pé ọmọ ọkọ náà lèmi tí kò sọ̀rọ̀ yìí. Orúkọ tèmi ni Eleha TV. Ọmọ ọkọ yé wa, tọrọ yé, ọmọ onímọ̀ṣáyà jàgìdì àgbò. Èmi náà ni wọn ò ní fẹ́ lómi ìṣe mi. Ẹ bá mi fọ́lọ̀ Aso TV, nítorí àwọn ẹni ibi olubi tí ń pọmọ rẹ balùwẹ̀ lọ́wẹ̀ wọ́n rìpọ́ọ̀tì péjì mi, kò dẹ̀ sọ méjì ṣe bó òótọ́ tá à ń sọ yìí náà ni. Òtítọ́ là máa gbé dání, nítorí pé oúnjẹ kọ́ la wá sórí íńtánẹ́ẹ̀tì. Àní pẹ̀ràn wá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú, àdé gbọ́dọ̀ fira wá ṣọ̀kan. So ká sòótọ́ ọ̀rọ̀, ó ti wá di pé kẹ́ máa lọ rìpọ́ọ̀tì péjì. Ẹ bàbá rìpọ́ọ̀tì pẹ́ èmi àti yín àtijọ́ kí ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. Ṣé ẹ mọ̀ pé kò pọ́sibù kó epojú kan lájọ máa kí ẹsẹ̀ bọ̀ nínú ṣòkòtò? Àmọ́ ṣé lèyí ti rọrùn fún mi gan. Gbogbo ẹ̀dá tá a bínú obìnrin tá a fa fẹ́ gbé jáde, tó bá sọ pé ìran Yorùbá ò ní bọ́ lóko ẹrú, irú ẹni bẹ́ẹ̀ ọba tó ní wò ní kánjú pa, ó máa gba ojú kan lọ́wọ́ ẹ̀, ojú kan tó kù á máa wò bàìbàì, á di létí kan, ìkan tó kù ò ní gbáyé kò ní gbọ̀hún. Àmọ́ ṣá wá rọ lẹ́sẹ̀ kan, ìkan tó kù ò ní ṣàǹfààní fún. Gbogbo ohun tó gbé wá ní méjì méjì, ọba tó ní wá á sọ dàbọ̀, nítorí pé ìran ni wá, ọmọ aládé ni wá, ọmọ ọkọ ni wá. Adẹ̀kún fáyọ̀ akún fúdùn ló ní báwọn bàbá wa ṣe lò sẹ̀mí lánàá. Àmọ́ ṣáwọn kan ni wọ́n wọlé ló di horo sí horo. Ọba tó ní wá àgbèjà wàjà. Èmi náà ni o, ọmọ yìí ni Eleha TV. Ẹ máa bá wa ká lọ. Eleha TV lẹ ti gbọ́ wọn. Ẹ mọ̀ pé òdú ni wọ́n ń sàmọ̀ aláìmọ̀ fólóko. Àwọn tó jẹ́ pé tí ẹ bá ń wo prógrámù wọn, níṣe ni ara mi máa ń bù má sọ wípé irú ẹ̀dá wo lọ́lọ́run dá yìí tó tún wá sọrú wọn di
àyè tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ débi pé tó ń jáde lẹ́nu wọn ọmọ kan ni wọ́n ó lójú ẹni tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ aróríṣiríṣi ẹlẹ́hàá adẹ̀rọ oríṣiríṣi pásítọ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí wọ́n ń gbà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ṣàdúrà kan fún yín lẹ́ẹ̀kan mo ní wípé agbára ayé kankan ò ní ká yín àṣẹ bàbá mi àṣẹ wà àṣẹ. torí pé ọ̀pọ̀ èèyàn ni kò yé tàbá ní ká mọ́rọ̀ ẹ̀sìn wọn ní báwo ni tiwa ṣe jẹ́ torí pé a mà sí rí. kábíyèsí Elédùmarè. tàbá ní ká sọ gba báyìí bọ̀ torí kí ilẹ̀ Yorùbá dèrè kó lè nífẹ̀ẹ́ ara wọn òun la sì fẹ́ kó bàjẹ́. àmọ́ lórí ọ̀rọ̀ in tó bá ń lọ tó jẹ́ pé ó ń dàrú nínú ìlú kan a nídìí àti tètè dìde sí i a nídìí àti tètè sọ ọ́ torí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yìí tí èmi àti ẹlẹ́yà gbé wálé ní ọ̀rọ̀ tí wọ́n gbé wá ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa gbé ni tí ò yẹ ká dákẹ́. ẹ pè padà in the next 5 minutes. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan wà tó ń já ìràìnràìn láti bí ọjọ́ mélòó kan ẹjọ́ ẹnìjà ti ṣí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo Aso TV àti Àkànjá TV ẹ bá mi ṣí ẹ̀ pẹ̀lú ògbọ́n láwọn mà ní fi kú lé wa kiri wọn ní fa burú lé wa kiri ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ lélẹ́yìí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn àmọ́ màá yàn lórí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ lórí àwọn ṣó yìí lórí tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìmáṣà yìí táwa náà fi wá ságbègbè yìí a rí oríṣiríṣi tó ń lọ a wá rí pé ọ̀pọ̀lọpọ̀ course ó ń wọlé fún màmá bí àwọn threatening nítorí òtítọ́ ọ̀rọ̀ wọ́n wá threatening wọn nípa gbígbà pé èèyàn fẹ́ pa ni àmọ́ igbá ni wọ́n máa ń pa ẹnìké pàwó. bẹ́ẹ̀ ni bàbá mi. èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ẹni tó bá ń wá ni pé òun wá ṣubú ẹni láyé kò sí bó ṣe wù kó ṣe sáré tó tọ́lọ́hun Elédùmarè bá ti wà níwájú ẹni náà tó dẹ̀ wà lẹ́yìn rẹ̀ wàhálà kò ní ṣubú bọ́rọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe rínú ẹlẹ́ẹ̀wá ní ṣubú o. àṣẹ bàbá mi. Ànábì sọ pé alìbàláhùn muhakkali bilimantiki ó ní àdánwò ọmọ ẹ̀dẹ́ ènìyàn a ti fi tì sórí ahọ́n rẹ̀ téèyàn bá máa soríire láyé orí ahọ́n yìí náà ló wà téèyàn bá tún máa sorí burúkú orí ahọ́n yìí náà ló wà ẹni tó lọ sẹ́gbẹ́ ẹ̀wọ̀n ẹnu yìí náà ni màámi ẹnu yìí ò ní kó bá yín. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. ẹ gbọ́ mi yé àṣẹ wà. ẹnu yín á là yín ni àṣẹ kò ní sọ yín léèyàn burúkú. àṣẹ wà àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń wòwò ẹ bá wa ṣe àṣẹ ẹ kọ́mẹ́ǹtì fún màmá tí mò ń ṣàdúrà fún lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ méjèèjì tó wọ́n fi ń ṣàdúrà tó fi ń pawó ẹ̀ ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run bí mo ti wá ń gbàdúrà fún wa bẹ́ẹ̀ náà ló sì máa rí fẹ́yìn náà. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún yín tí mo fẹ́ tẹ́ ẹ mọ̀ lẹ́nìí ni wípé òótọ́ ọ̀rọ̀ ṣe wá di pé ẹ máa fi ikú léra ẹni káàkiri lórí tó jẹ́ òótọ́ nílùú ẹni ìlú tó yẹ kó tó tí àwọn tó jẹ́ olórí ìlú àní dárúkọ wọn ó yé wọn kó wá di pé ẹ wá ń lera ẹ wá fẹ́ máa fi nǹkan aburú léyàn tó ń sọ ọ̀rọ̀ tó ń ké síta káwọn ọmọ aráyé rí kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà fúnra wọn gan rí pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ má jẹ́ ká lo owó agbára ìgbà tó jẹ́ pé ẹ̀fìn kan tó bá tọ́ fi joyè mọ́ àwọn òdárúkọ ọ̀yàn àmọ́ àsọ òtítọ́ ọ̀rọ̀ mọ́sálà ọ̀rọ̀ yìí tá a máa jẹ létetí bọ̀ èmi fẹ́ kẹ́ ẹ lọ jáwọ́ torí pé egungun ẹja ni o nǹkan kan ò gbúdọ̀ ṣe é tí nǹkan bá ṣe é àti mọ ibi tó ti wá o tí nǹkan bá ṣe é ẹ má mọ̀ pé mídíà yàtọ̀ sí blọ́gà ọ̀tọ̀ ní ká gbé ọ̀rọ̀ yẹn fáwọn blọ́gà mídíà làwa ẹ̀dẹ̀mọ̀ pọ̀rọ̀ mídíà náà ó sán lórí nǹkan kan ò gbúdọ̀ sí ẹlẹ́hà o nǹkan kan ò gbúdọ̀ sí ẹlẹ́hà torí pé lórí òótọ́ kílù má bàjẹ́ kílù lè dúró bó ṣe yẹ kó ṣe dúró òun lẹ wá ń lépa ìyá wa fún ẹ lọ sí mẹ̀dọ̀
òótọ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ jà fún èyí tó yẹ kẹ́ ẹ wí fún gbogbo ẹ̀rí rúdurùdu bí sébìlú ṣe ń lọ sí bí wọ́n ṣe ń gbé nípa ó di èèwọ̀ ni àbí bí àwọn èèyàn bí Yorùbá sí Yorùbá lásán tí wọ́n rán yàn pé kán lọ pa àyàn àbí kán lọ nàyàn ní nǹkan kán máa ká àwọn ọmọ kan mọ́lé Yorùbá sí Yorùbá tún nù ṣé kán má sọ òtítọ́ ọ̀rọ̀ kí wọ́n lè wá píìsì sáàrin yín kí ìwà bàjẹ́ kó lè dẹ́kun sọ yẹn ó wá jẹ́ pé ẹni tó wá sọ òótọ́ ọ̀rọ̀ òun lè máa fi kú lékiri àmọ́ ẹni tọ́lọ́run ọba ò tí ì pa kò sẹ́dá tó lè pa o. láíláí kò ṣeé ṣe. àmọ́ ni àwa ti sọ fún yín láti ilẹ̀ sẹ́rí tí kú bá délé ní wàláhì masha Allah torí pé gbogbo ẹni tó bá ń ṣe ìrántí kú láyé níṣẹ́ lẹ̀ mí ẹ̀ máa gùn. bẹ́ẹ̀ni òtítọ́ ni. àbá kan ní kúlò ayin sáyà mútu láì sábìdùn ní yasufutu ó ní gbogbo ìwọ tó wà nípò alágbára tó ń ṣe gàlagàlà tó sọ pé wọ́n ló wà ń bẹ̀ lénìí rántí pé inú ilẹ̀ yìí ló ń bọ̀ lọ́jọ́ kan kí ló dé tó wà níbẹ̀rù Ọlọ́run olówó tó lówó àbọ́ba tó nípò tó níkàn tó ní ìpọnà tó dẹ̀ ń ṣe àwọn aráàlú jàkújàkú tó ń ṣe bó ṣe wù wàá kú níjọ́ kan ẹlòmíà bọ́ sípò yẹn òtítọ́ ni. ẹni tí yóò kú ibẹ̀ tó wà nípò rántí pé ó kú ò nípò yẹn lọ́jọ́ kan ẹlòmíà bọ́ síbẹ̀. ìwọ ibò ẹni tó wá dákẹ́ tó jẹ́ni tó ṣe jẹ́jẹ́ òun náà máa kú níjọ́ kan ìwọ tó bá wá gbé sí wọn gbé sípò ọlá tó wọn gbé sípò ọlá dẹ́ẹ́dẹ́ ní ìràwọ̀ wọ́n jẹ oyè lé wa lórí tòótọ́ ẹjọ́ lórí lé wa lórí tòótọ́ bọ̀ aráàlú ló máa sọ opinion nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú lẹ́bi yí padà. ẹ ṣé bàbá mi ẹ jẹ́ kí n gba ọ̀rọ̀ lẹ́nu yín kí n sọ dórí ẹ kú ohùn látàárọ̀ àníwá yín tiẹ̀ nírò ń gbé sọ bí òṣèlú wọn mo pe gbogbo ọmọ Yewa lápapọ̀ mo dẹ̀ pe ọba Yewa lápapọ̀ bẹ́ẹ̀ ni mo pe bàbá wa Dàpọ̀ Abíọ́dún ìyẹn gómìnà Ogun State Your Excellency sir akínyìn ẹkúṣẹ́ takuntakun ẹ túbọ̀ tún bá wa ṣiṣẹ́ atúní ìdí iṣẹ́ yín gan ní ìlú Máṣáyì tó ṣe ṣe Yewa North nítorí ìgbà tí mo upload àwọn fídíò lóríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo nǹkan tí ọba Kúoyè Lukman Kúoyè ọba yìí àrà tó ń dá nílùú Máṣáyì ó ti gbé wọn ní gógó ẹnìkan kún ò lè sọ̀rọ̀ tó bá rẹ́ni méjì tó papọ̀ tán dọjọ́ kò bá anọ́rọ̀ òun náà sọ ó di station gbàgà tí ó bá búrì ṣàṣà tíyàwó ẹ̀ bá rìn láàrin ìlú tó bá rẹ́ni méjì á ní wọ́n ń tọ́ka wọn nẹ́ẹ̀sì gbàgà ni ìlú ò fararọ kálukú ti ń kó àwọn ẹbí ẹ̀ kúrò nílùú mo dẹ̀ mọ̀ pé bàbá wa Dàpọ̀ Abíọ́dún onílùú ò ní fẹ́ kílùú ẹ̀ tú ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ní Yewa náà ti tẹ́ ń wò yìí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ìjọba tó ń wà lórí oyè ni wọn ò fìgbà kan kórìíra àmọ́ ṣáàyí tí Kúoyè wá ń ṣe yìí ó ń jẹ́ kó yẹ pé ilẹ̀ wà lẹ́yìn òun ẹ̀yin lẹ dúró tì òun gbogbo ọba ilẹ̀ Yorùbá ló wà lẹ́yìn òun kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ ṣe fẹ́nìkan ìyí tẹ́mi wá ń ṣe yìí àwọn ọmọ yìí fi kú lé mi kiri àwọn ọmọ yìí ń jẹ́ kó yẹ pé nǹkan tí mo sọ gbogbo fídíò tí mo ti upload kí lọ bring it down àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ni kú kàn lọ́dọ̀ wọn lọ́hùn èmi dẹ̀ ti jẹ́ kó yé wọn pé ẹnìkan ò lè pa mí ẹni tí ò mọ̀gbà tí ìyá àti bàbá bí mi tí wọn mọ̀gbà tó ń sunrun mi tó ń lóyún mi sínú ẹ̀dá kan ò lè sọ pé ikú ló kàn lọ́rọ̀ mi ẹni tí ò mà ti wáyé mi kò lè mà ti lọ mi so gbogbo ète wọn lórí mi kọba tó ni mí kó jẹ́ kó dasán àwa kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí ẹlẹ́yà ẹ bá wa ṣe lé ẹ bá wa ṣe lé yìí àti pé kábíyèsí yìí mò ń tẹnumọ́ látijọ́ ìpè kì í ṣe ọmọ ìlú wa bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé kí ló dé ta fojú sílẹ̀ kó tó di pé bá kó jọba lé wa lórí tí ò bá ń ṣọmọ ìlú wa kò yẹ ká gbà kò yẹ ká ń ṣe Kúoyè yìí wá láti wá da ìlú rú ni nítorí kó tó di pé lẹ́yìn ìgbà tó bá tàná wàjà kó tó di pé ó dórí oyè mò ń jẹ́ kó yé yín pé adelé tó wà ní orí oyè nígbà yẹn Kúoyè ó lé kúrò nílùú pátápátá ó ṣí bàbá yìí fìlú lẹ̀ ni ó wá ti ààfin pa fún 6 months kẹ́ ẹ wo owó agbára tó gbé wá Kúoyè yìí pẹ̀lú àwọn tó ń da adóró tó da ìlú adóró àná kan tí ogun kan ṣẹlẹ̀ Kúoyè wà náà àwọn tí wọ́n jagun bẹ̀ bó ṣe badó jẹ́ kó má wàá ba ìlú Máṣáyì jẹ́ ààrẹ làwọn bàbá ẹ̀ nílùú yẹn àwọn bàbá ẹ̀ wá ààrẹ ni wọ́n dẹ̀ ti lọ tẹ̀dó sí Kúoyè ìlú tó wà ní ọ̀nà Alápòtí ní Adó Odò
wọ́n ti lọ tẹ̀dó síbẹ̀ àmọ́ ṣé ọ̀tẹ̀ àti political game náà play fún wa tí wọ́n fi dórí ipò tó wà. àwọn ọmọ onílùú wá sọ wípé àná ká àwọn ọmọ onílùú tiẹ̀ ti wò ó pé bóyá ẹni tọ́lọ́run bá fẹ́ ló fi sípò àmọ́ ṣáhun tó wá ń ṣe ní ìsìn ni pé òun fẹ́ ránró gbogbo àwọn tí wọn dìbò fún àwọn táwọn fi wọlé ní pàtì ẹ̀ àwọn ṣetán láti ránró gbogbo àwọn tí wọn sọpọ́ọ̀tì ń kó ń fi di ọba àlùmáṣàyí òun ṣetán láti ránró ó wá ránró yẹn débi pé bó ṣe ń pa kúkúrú ló ń pa gíga ló ń pa gúgùn ẹnìkan kan ò lè rìn lálàáfíà nílùú sí wọn ni wọn lè gbé àtẹ lórí ọmọ pé kiri lọ sọ̀rọ̀ ajé lọ nítorí 50 naira ọba yìí rán yàn lẹ́wọ̀n wọn náà bá ń já tíkẹ́ẹ̀tì lọ́jà àwọn ò mọ̀ pé ọba sápá ni wọ́n jẹ àwọn ò mọ̀ pé ọba tí ò ní sísì tí ò ní kankan kò kọ́lé sílùú tá à ń sọ yìí kò nípa àwọn bàbá ò nípa nílùú yìí kò nórìrùn kankan nílùú yìí kò sí ẹbí ikú oyè kankan nílùú wa kí ló wá dé tẹ́ ń fèrú gbàbùkù. mo dẹ̀ tún fẹ́ update gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo ibi tó ti lọ ṣe ìpèbí kì í ṣe inú ibi tí wọ́n ti ń ṣèpèbí nínú ìlú ibẹ̀ kọ́ ló ti ṣèpèbí o nínú àwọn tó ń fèrú gbàbùkù tó ń fi lé sílẹ̀ pé kó lọ ṣèpèbí bíbẹ̀ bàbá yẹn kú níbi tó ti ń ṣèpèbí kẹ́ ẹ fi mọ̀ pé ọ̀rọ̀ tó kẹnu ni kì í ṣe ọ̀rọ̀ ńlá bàbá yìí kú nínú ìpèbí wọ́n rọ́ọ̀ṣì jáde òtẹ́ẹ̀lì bàbá mi òtẹ́ẹ̀lì lọ́ba ti lọ parí ìpèbí ẹ̀. hello ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run ló ń tò àmì àṣẹ. Bí báwo ẹnì ṣó lẹ o. Àdúgbò Ọlọ́run ṣàánú àwọn tá a jẹ́ kí ìgbọ̀n ìlú bá a lọ sí. Nítorí wọn bẹ̀rù Ọlọ́run rárá láti máa anytime bá wọn máa ń gbé kan bí gbogbo ẹ̀rí ní sẹ́gbẹ́ ní bá náyà kó wá kojú àwọn. Ìyẹn nílùú Màṣáyí. Ìlú tó wá bá àdìjú ní pé bàbá mi kan wà ìyàwó wọn ti kú. Òun kò tó fi mánéèjì ká fi ń tọ́jú àwọn ọmọ wọn dẹ̀ gbé katakata lọ síbẹ̀ ká fi gba ògbèrè okùn wọn jẹ́. Ìyẹn kábíyèsí kú oyè yìí náà. Bẹ́ẹ̀ni màtí mo ń sọ̀rọ̀ fún yìí níṣẹ́ náà àlè lọ sí ìbò à ń kọ́ wọn pè wá sí là ń kọ́ ọ̀bùn kan ṣáà máa ronú. Torí bàbá yóò níyàwó kó tán fi mánéèjì àti tọ́jú àwọn máa ń ṣe òpè wọ́n pè katakata lọ síbẹ̀ àwọ̀ ká bá ògbèrè okùn wọn jẹ́. Kábíyèsí Elédùmarè. Wọ́n lè fẹ́ sọ̀rọ̀. Wọ́n bẹ̀rù láti pẹ́ àwọn ò fẹ́ kú àwọn ò fẹ́ kú. Eléyìí lágbára o. Ó ní agbára kan gidi. Ìjọba wẹ bá wa dá sí ó ti yẹ kẹ́ ẹ ti gbé gbèsè. Ó ń lọ a week tẹ́mi ti ń pariwo lórí social media báyìí. Ó yẹ kẹ́ ẹ ti gbé gbèsè tí nǹkan ò báyìí tí ì di horo sí horo. Kó di pé wọ́n ń sun ààfin, wọ́n ń sun pálásì, wọ́n ń sunlé ara wọn. Kí ló dé tíjọba ò kì í fẹ́ gbé gbèsè tẹ́ bá ti gbọ́ nǹkan? Ẹ bá wa dá sí náà, ẹ bá wa ti ààfin pa. Àwọn tó ń kó wèrè wá kó ń kó wèrè padà sílùú wọn. Àwọn ọmọ onílùú láwọn ò fẹ́ tá a bá wá rí jẹgúdú jẹrá ọlọ́pọlọ lọ amukun mẹ́kọ ṣẹlẹ̀ yàfàdà aṣòṣì máa ń mọ̀ aṣorí burúkú máa fura tí wọ́n bá ń sọ fún yín pé nǹkan kò ṣẹlẹ̀ nílùú Màṣáyí ẹ mú rú ẹni bẹ́ẹ̀ lọ sí Yábà apá òsì kẹ ẹ mú lọ sí Àrò apá ọ̀tún kẹ ẹ lè yí ọpọlọ ẹ wò nítorí pé olóyìnbó sọ pé majority carry the vote ni ní ìsìn eléyìí á pè nǹkan ṣẹlẹ̀ tọ̀hún á pè nǹkan ṣẹlẹ̀ àwọn bàbá tó kú má kú amọ̀nà ọ̀run má lọ àwọn bàbá tó ṣe pé wọ́n ti jayé ọmọ wọn máyé àwọn bàbá tó ṣe pé wọn ò ní fújọ ògo wọn ti parẹ́ ayé kan wá kò nítumọ̀ sí wọn wọn á máa wá pè wọn á máa ní kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílùú Màṣáyí àwa ń fi dá yín lójú pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú Màṣáyí o ẹ̀yin ìjọba wa ọba yìí dẹ̀ ti sọ pé ilẹ̀ wà lẹ́yìn ó ní ẹ̀ lè rọ̀ òun lóyè kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fóun ó ní tóun bá ti ṣe nílùú yẹn àṣegbé ni ó dẹ̀ ń jẹ́ kó yé wa. Hello ẹ káàbọ̀ sórí ètò. Hello à ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. Gbọ́ yín dáadáa bóyá kẹ́ pè padà. So ìyá mi ẹ ṣé àdúpẹ́. Màámi mo fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Ẹnì ṣọlẹ̀ bàbá mi. Ní ìlú Màṣáyí ẹ sọ àwọn ọ̀rọ̀ kan láìpẹ́ yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe kàǹkà púpọ̀ tó jẹ́ pé ó ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi.
irú bàbá yìí ṣé lóòótọ́ kì í ṣe ibi tí ó yẹ kán ti ṣèpèbí náà ti ṣèpèbí. òótọ́ ni bàbá mi kò sí ìtòrí mo fẹ́ lò láyé tí máa ń sọ pé ibi tọ́jú orí mi dé irọ́ ló kù tí mo fẹ́ pa kì í ṣe ibi tí ìlú ń lò fún pèbí ni bàbá yìí lò fún pèbí bàbá mi. ó lágbára. inú ilé àwọn kan tí wọ́n gbìmọ̀ tẹ̀ tó ṣe pé ọlọ́run ló tiẹ̀ mọ̀ bóyá èpèta ó lè ti ṣe ló ń ja ọ̀pọ̀lọpọ̀ nítorí a ti mọ̀ pé nǹkan báyìí ní báyìí ní nǹkan yìí tọ́ sí nílùú ẹ wá lọ mú ààrẹ ẹ fi jọba kí lẹ rò pé fẹ́ bá bọ̀ ń bẹ̀ kò sí nǹkan tẹ fẹ́ bá bọ̀ ń bẹ̀ òfo ìjọ kejì ọjà ni ẹlòmíì dẹ̀ wà nínú wọn o tó ṣe pé ọba yìí ń ní ó gbé ní gbogbo ó kánkọ ẹ̀ ní ìbẹ̀rù bojo ló fi mú ẹlòmíì pé àní bẹ́ẹ̀ bá ti tẹ̀lé òun sẹ́ ikú lè rí ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó tẹ̀lé wọ́n lọ múlẹ̀ ní ìmùlẹ̀ ni wọ́n múlẹ̀ wọ́n ní lọ́jọ́ kan ọmọ kan gbà tí wọ́n pè pé kí ló dé tó ṣe pé ó lọ tẹ̀lé kábíyèsí wọn ló fẹ́ máa sọ̀rọ̀ ohun ẹ̀ lọ ni wọ́n gbé kúrò bẹ́ẹ̀ ni gbogbo ìlú wa ń dàrú ìlú tó bá ti ṣe pé wọn ò dúró lórí ìdálù níṣèlú ìlú yẹn kì í tòrò láyé gbogbo ìlú tí wọ́n bá dẹ̀ ti fèrú gbàbùkún ìlọsíwájú òǹdé bá irú ìlú yẹn ìpèbí ní ìsìn. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀rà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ ń sọ lọ́wọ́. ok. ẹni yẹn ò wọ ìpèbí kódà tó ti jọba kò nílé tó gbé màṣá yìí. ok. jẹ́gbọ́. àgbọ́yé. kò ní ilé tó ń gbé ní màṣá yìí. inú ilé wo inú ilé ta ló ti ṣèpèbí yẹn inú ilé ta ló ti ṣèpèbí. tá a bá dé ilé àwọn àtẹ̀wọ́lára family. ok. àwọn ọmọ gbogbo ẹ̀ mọ̀ pé mi ò gbélé. ok. tí ó ti yé. àgbọ́yé. àwọn tó jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nìyẹn. wọ́n ní ọmọlé àwọn ni ọmọlé èmi àṣàrù ni mo ti lọ primary ni mo jáde. ibẹ̀ mo ti lọ aṣọ ni mo jáde ní ìrẹni tó jọ kú oyè yìí. tí mo fi kúrò bẹ̀. ṣọdún kékeré ni mo lò ń bẹ̀ yẹn. ẹ bá ẹ dá mi lóhùn ajá mi. kì í ṣọdún kékeré o. primary secondary ẹ̀wọ̀n iye ọdún tó jẹ́. mi ò fojú mi. 12 years. jẹ́ wọ́n tún wá lóhùn ìfú àwọn ọ̀wà kan nísìnyí. wípé irú àwọn ọmọ tó lọ tì mọ́lé yẹn ìgbà kan dé tèmi lọ sí síìtì wọn. wọ́n ní láti máa sọ pé anybody tó bá ti bóyá ọlọ́kọ̀ọ́rẹ́ àwọn gáàsì wọn kọ́ lọ tán tó bá ti lọ tán ẹni yẹn tó mú lọ sí station àwọn tó bá jẹ́ bí èèyàn ẹ̀ tó lọ yọjú tó bá ti béèrè orúkọ ẹ̀ báyìí tó dárúkọ ẹ̀ tó ti wo list jẹ́wọ́ wọn tó rí orúkọ tó kọ fáwọn wà ní list yẹn wọ́n máa ti ẹni yẹn mọ́lé ni. so àwọn ìgbésẹ̀ tí wọ́n tún gbé nìsín tó fi ń kọlù nípa pamọ́ra tí wọ́n fẹ́ káwọn èèyàn lè lanu sọ tọrọ wọ́n fẹ́ kó lóòótọ́ kú sípò ká ṣé ó ti yé yín. àgbọ́yé. ẹ pé gómìnà Dàpọ̀ Abíọ́dún kọ́ lọ ti àfihàn màṣá ìfà ẹjọ́ ẹ bá pe yáyì náà tó gbé wọn pọ̀ wọ́n bá aláàrò ẹ bá pe àwọn náà káwọn náà jọ kọ́ bá ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ ṣé. màṣá yóò ní bàjẹ́ o. ẹ ṣé àdúpẹ́ gbogbo wa náà ní bàjẹ́ ẹ ṣé bàbá mi. ọ̀rọ̀ ńlá lélẹ́yìí tí mo gbọ́ lẹ́nu bàbá tí wọ́n sọ̀rọ̀ tán kò ní bàjẹ́ fún wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run. àṣẹ wà. àti gbogbo ọmọ Màṣáì pátápátá nílé lóko ó ń jẹ́ nǹkan kàyéfì fún mi pẹ̀lú àwọn oríṣiríṣi tó ń jáde àmọ́ wọ́n mẹ́nu bẹ́ẹ̀ nìkan mi ti fẹ́ sọ lẹ́ẹ̀kan òun ni bàbá mi Yáyì kò ní bàjẹ́ fún yín o. bàbá dáadáa. bàbá dáadáa tó rí tí wọ́n bá sọ pé èèyàn ń ṣiṣẹ́ wàhálà ẹ̀ ń ṣiṣẹ́ o. bàbá mi ẹ̀mọ̀ tún mọ Yáyì tí Yorùbá bá sọ pé gbèrè ó Yáyì bẹ́ẹ̀ni ó dá ọmọlúàbí ní ẹ́. wàhálà ẹ̀ kì í ṣe ó bóṣẹ́ wọn èmi ń rí ni ìlú mò ń gbàdúrà fún wọn yàtọ̀ fún pé àwa ń béèrè fún ilẹ̀ Yorùbá mò ń gbàdúrà fún wọn pé kí wọ́n lọ gọ́fúnà torí wọ́n ṣiṣẹ́ ibi tí wọ́n dáa dé. bọ́ bàbá mi Yáyì n tó ń lọ ńlẹ̀ yìí ẹ má fojú wò ó torí tẹ bá ní kẹ́ ẹ mójú kúrò àwọn ẹni tó dìbò fún yín tẹ̀bi débi tẹ̀ tí ń bọ̀ látọdún tó ti pẹ́ torúkọ yín dẹ̀ rinlẹ̀ ìgbà tí màá kọ́kọ́ mọ̀ wọ́n Ṣàngó mo ti mọ̀ wọ́n. ṣé Ṣàngó Ìbàdàn. ibi báyìí. Ṣàngó Ọ̀tà. gbogbo ẹ̀ ibú eléyìí tí wọ́n ṣe táwọn ẹ má jẹ́ kí n dákọ̀ àwọn alágbára kan bẹ́ẹ̀ni ẹ má jẹ́ n dárúkọ wọn torí àwọn ló tẹ̀lé wọn tán gáàdì wọn lẹ́yìn. tí ẹ rí bàbá mi ẹ má fojú wò ó kẹ́ ẹ fojú rẹ̀ dànù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé yín òun náà ti ń pa yìí. ẹ rántí
ẹ lọ sọ̀rọ̀ yìí ẹ sọ ní tùbínùbí kẹ jẹ́ kó kálukú mọ ibi tó sú sí ẹ jẹ́ kó kálukú mọ okòólé bàbá rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ mi yé bàbá. ẹni yóò ṣọmọ ìlú akánbá lè dànù ẹ̀rọ olóyè ẹ̀ta fi pa kí píìsì rẹ́ẹ̀nì. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìtẹ́ra sọ yìí ogun ò dàbí iyán o. bẹ́ẹ̀ni. kò dàbí ẹ̀kọ́ ẹ má jẹ́ kájòjì wá padà gbalẹ̀ mọ́ nílé lọ́wọ́. ìjà fúlàní la ń jà ó tún ti wá di ìjà yorùbá ká máa jà sí tí ò ń ṣe tẹni. bẹ́ẹ̀ni. kò dẹ̀ sí bó ṣe wù kó ṣe jẹ́ tó náà tó lórúkà bá dàgbà máa ń gbòrùka rẹ̀. bẹ́ẹ̀ni. àwọn olórúkà ti wá dàgbà báyìí wọ́n máa gbòrùka wọn. bẹ́ẹ̀ni. bọ̀ ọ̀rọ̀ ẹyọ kan tí màmá máa sọ ni fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbìmọ̀ràn tí wọ́n rán yín àtẹni tó rán yín tí nǹkan bá ṣe ìyá yìí mo fọlọ́run bá búra wàhálà ó máa lágbára o àlóògùn bọ́ á pariwo yín síta alẹ́nu ẹnu ọ̀dẹ̀ ní kó bá wa. àṣẹ. mo fi ọlọ́run bá búra kí tí wọn kò ní wá dúró sórí ẹ̀ ẹ béèrè dáadáa ìgbà tó kan tàwọn àfáà bọ̀ díẹ̀díẹ̀ ní máa mú díẹ̀díẹ̀ ni. ó bọ̀rọ̀ tí yà yìí sọ ní ṣe fèsì àwọn àfáà àwa náà fèsì àwọn àfáà bẹ́ẹ̀ náà la gba kọ́ oríṣiríṣi kò tí pé kán má sòdodo èmi tẹ́ rí yìí àfáà ńlá ni mí. bẹ́ẹ̀ni. torí àwọn kankan tó ti ṣẹlẹ̀ tí mo rí pé àṣírí. bàbá mi ò yẹ kẹ ló wá láwà ní o kàn fi lè mọ̀ pa àfa ńlá ni tàbí kẹ ẹ mú fìlà. kò ní di ìwọ tó bá fẹ́ mọ̀ lọ sí Facebook ní àbúkà Adébọ́lá wàá rí gbogbo ìrìn àjò àti ibi tí mo ti ṣe wá sí àti ibi tí mo ti kọ́ mọ́kẹ́ àti ìgbà tó jẹ́ pé tá à ń lo dáúlà lọ́wọ́ tààrà tó jẹ́ pé àìmọye abẹ́ ṣe nǹkan ńlá lákàtó láwọn fà. bọ̀ àwọn ọ̀rọ̀ tí a máa sọ fún yín yìí ìfẹ́ ni ìyá yìí fi ń sọ ibùdó wẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà lórí oyè gan ẹ wá ṣe dáadáa sí ìlú wàhálà àwọn ọmọ ìlú lè má sọ pé bóyá ẹ̀ tí ẹ̀ kì í ṣe ọmọ ìlú ẹ̀yin náà wá jẹ́wọ́ pé àní ọmọ àlè tí wọ́n pè yín ẹ fẹ́ jẹ́wọ́ ọmọ àlè. tí ò yẹ kó rí bẹ́ẹ̀. kò dẹ̀ jọ́. kò yẹ kó rí bẹ́ẹ̀ o torí ẹ nídìí láti sọ wá gbéjẹmọ́wọ́ téèyàn bá ń kú lọ báyìí kì í ṣe eléyìí tá a ṣe bẹ̀rẹ̀ yí a ṣe bẹ̀rẹ̀ ni o torí àyè máa pariwo tí gbogbo ibùn bàbá Tinubu tí wọ́n máa fi gbọ́. bàbá Tinubu tiẹ̀ ti gbélé yìí o bàbá Tinubu ti gbọ́ o ẹ̀ lọ ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàsán mà ọlọ́run ló ń tò ó. alájà tẹ̀rí lórí ọ̀rọ̀ ọba yẹn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ọba yẹn ó lámòjútó gidi o. èèyàn tó lè jẹ́ pé ààrẹ tí wọ́n lè mú wá sínú ìlú tó wá jọba lé wọn lórí ṣe mọ̀ pé bí ikọ́ bímọ àlè kan nínú ilé kan kọ́mọ àlè yẹn kó wà ní kékeré kó máa dàgbà díẹ̀ díẹ̀ ṣe mọ̀ kọ́mọ àlè yẹn kò tí ì dàgbà ni. bẹ́ẹ̀ni inú ilé á sì máa tò. tó bá ti dàgbà tó bá inú ilé á dàrú ni. ọmọ àlè tó wá fi jọba lé wọn lórí. kábíyèsí ọlọ́run. ẹ jọ kí wọ́n jọ kí yáàjì kó jọ nítorí ọlọ́run kó wo ọlápọ̀hún náà ara obìnrin ló ti jáde kó jọ nítorí ọlọ́run torí ó ti ń pa àwọn ọmọ jù ó ti ń pa àwọn jù ẹ jọ kí wọ́n bá wa fi ààfin pa kí wọ́n bá wa rọ̀ lóye pátápátá ọba tí òwò ìpẹ̀bí tí wọ́n bá fẹ́ tẹ̀yẹ ni nínú ṣọ̀gbọ̀n ọba tí òwò pẹ̀ dára ẹ jọ àlàjà ẹ ṣe ìṣòrí burúkú kọ́ àṣẹ wá sí ààfin pa iṣẹ́ ẹ̀kú ètò ọlọ́run ló ń tò. ẹ máa wá ńlá yẹn àwọn bàbá mi lélẹ́yìí tẹ́ ẹ bá ń gbọ́ Ìgbòho Òòṣà àwa ti Ìgbòho lájókòó yìí àwa tọmọ Adéyẹmọ bọ̀ tí wọ́n bá àwọn kan fẹ́ máa róòpù mi wọ́n ń jẹ́ kóyé pé àwọn ọmọ àlè kan wà máa ṣàyẹ̀yẹ̀ tó ṣe pé ọmọ Adéyẹmọ ni wọ́n ń tẹ̀lé èmi dẹ̀ ti jẹ́ kóyé pé kì í ṣọ̀gá titi wa ọ̀gá titi wa ò fàná bè ní jẹ́ nítorí pé ọ̀gá titi wa kò ṣóòpó ń lágbára Ọlọ́run nìkan ṣoṣo ló dẹ̀ ní àwọn kan tán bá wá sẹ́gbẹ́ ọmọ Ìgbòho Òòṣà ni wọ́n àwa ti ṣe kí ni ẹ sọ pé ó ti lọ ní sáìdì àwọn ò mọ̀ wọ́n nítorí kò sẹ́ni tó máa tẹ̀lé ọmọ Adéyẹmọ àwọn ọmọ ọkọ tá a tẹ̀lé Ìgbòho Òòṣà lélẹ́yìí ẹ lè rí wá ta. ìyá mi mà ṣe rí ojú lè má tún kálí kó ká oko ẹjọ́ tó bá yẹ pé ẹ mọ àwọn gáìsì yẹn ẹ lè forúkọ wọn ṣẹ́wọ́ sí wa toró lójú àwọn ibi tá a mọ̀ ẹni tá a mọ̀ so tá a bá rí orúkọ wọn á mọ̀ bóyá ẹni tí Ìgbòho mọ̀ ní abẹ́ni tí Ìgbòho mọ̀. Ìgbòho mọ̀ wọ́n bàbá mi èmi
Ìgbòho ò mọ̀ wọn, ọ̀gá títí wá ò mọ̀ wọn nítorí ní ìsìn Ìgbòho mọ̀ yìí wọ́n mọ̀ èmi kò dẹ̀ sẹ́ni tó tẹ̀lé Ìgbòho tó ṣiṣẹ́ ṣe. Mo ń gbọ́. Ṣé ẹ mọ̀ pé àwọn kan tẹ̀lé wa ń jọ́ kínní àná wọ́n dalẹ̀ o. Orúkọ yẹn náà fi ń lò tán fi ń ṣe bí níta o. Ọ̀rọ̀ yín ò tí ì yé yín. Ó ti yé mi. Ibi tó wọ́n bá ti wà ẹ wo tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan ọmọ bọ̀tá ni. Tó bá ní sùúrù tí ò ṣe wàdùwàdù kò ní débi tó ti ṣubú lénìí. Kábíyèsí lè. Kì í ṣe pé mo fi yọ̀ ọ́ Ọlọ́run bá wa forí jì. Torí ó dùn mí púpọ̀. Nítorí pé ọmọ tó ṣiṣẹ́ takuntakun láti lẹ̀ ní. Ó wá fi wàdùwàdù ó fi daṣẹ́ tó ti gbìyànjú nù. Kábíyèsí Elédùmarè. Ìdí nìyẹn tí mo fi sọ pé àwọn kan wà tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀ balẹ̀ pẹ́ ní dalẹ̀ abálẹ̀ lọ. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n tẹ̀lé bò wọ́n rán wọn wá ni. Pé ẹ lọ wò ó wá ẹ lọ ṣe investigation. Àwọn kan náà bá Ìgbòho tán múṣẹ́ Ìgbòho lẹ̀. Kábíyèsí Ọlọ́run tán taṣẹ́ babo ní baba síta. Tí wọ́n lè sọ pé ọmọ Ìgbòho làwọn. Kábíyèsí Elédùmarè. Ọmọ kan náà wà àjọ wà nílé Ìgbòho náà ni. Tó jẹ́ pé ó máa ń fi gan báyìí. Ẹ máa mọ̀ tí wọ́n gbé ní tán ní ó bá kinní kan sùn nílọrin àbí kankan. Ok ó ti yé mi ó ti yé mi. Ṣé bóun náà tòun náà gbàbọ̀dè. Kábíyèsí Elédùmarè. Òun náà ìgbà tó yá ń pariwo pọ̀ ga òun ní Ìgbòho kinní kan kinní kan. Ṣé bó ti ń bá Ìgbòho bọ̀ tipẹ́. Ṣé ráwọn kankan wà tí ò yí ọ̀pọ̀ èèyàn orúkọ Ìgbòho yẹn lásán wọ́n ti fi méèkì owó. Wọ́n lè lọ bọ́ba yẹn pé Ìgbòho làwọn bá ṣiṣẹ́. Àwọn náà pé ó bá Ìgbòho yẹ kó lè strong ó yá máa bọ̀ lọ́dọ̀. So àwọn ẹni yìí wọ́n lè Ìgbòho dẹ̀ ni ó lè máa mú ẹlòmíì nù wọn. Bàbá mi ẹ má ti sọ̀rọ̀ jìnnà. Àwọn information kan tí mo tún gbà lé ni wọ́n ń jẹ́ kó yé pé wọ́n fẹ́ líìkì ikú oyè mọ́ Ìgbòho. Ọ̀gá tí wo kì í ṣọ̀dàlẹ̀ o. Ẹ gbàgbé bí a ṣe sọ fún yín. Kí oyè kó pé 100 tó bá dọ́dọ̀ Adéyẹmọ òfò ló máa bá bọ̀. Nítorí pé ẹni tá à ń sọ yìí freedom fighter ni ó ń jà fún ẹ̀tọ́ aráàlú ni ó dẹ̀ hate shitting. Kú oyè dẹ̀lẹ́lẹ́ yìí òun dúró lórí pé òun máa jẹ yín pa ni òun máa shit yín pa ni mo ṣe ta ni ó bí mi òun ni kú oyè dúró lé lórí tó tún fi ń rán àwọn ọmọ ẹ̀ pé ó yá ẹ máa lọ fi kú wa. Nítorí nǹkan yìí náà mo ṣe sọ pé bàbá mi ṣe wà lélẹ́ ní ìlú Ìbàdàn ni mo wà tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí nítorí bàbá mi mo ṣe wá sí ìlú Ìbàdàn. Ẹni tí ò bá dùn mọ́ kó pokùnso ìlú Ìbàdàn náà ń pe bí tá a wà yìí tẹ́ bá fẹ́ kú ẹkú dànù. Àní kú oyè gbọ́dọ̀ fìlú sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé ẹnìkan ti ẹ̀ pè ní àwọn bọ́ìsì tó ń dárúkọ yẹn kì í ṣàwọn bí ò bá kí ń ṣe àwọn ni èrò pọ̀ nílùú tí wọn ò dárúkọ. Èmi ò sọ pé àwọn ni mi ì náwọn kọ́ àní gbogbo ẹni bá ti dalẹ̀ alálẹ̀ ìlú Ìmáṣà yóò ní jẹ́ ó dalẹ̀ àṣẹ́gun. Gbogbo ẹni tó bá ti dalẹ̀ tó ń fi kúlé kúkúrú tó ń fi kúlé gígùn tí ò jẹ́ kí ìlú sinmi ìjú èjìdé á wọ́ wọn lọ túrútú. Gbogbo ẹ̀dá tó bá wà nílùú Ìmáṣà tó sọ pé ológo ò ní gbogbo ọmọ kò ní bọ́ sórí oyè pẹ̀lú ògo Ọlọ́run gbogbo òòṣà tó wà nílùú Ìmáṣà yìí àṣẹ wọn sì bá láṣìbolo. Àṣẹ́gun mo fọ̀rọ̀ sí lẹ́nu bàbá mi ẹnì ṣọlẹ̀. Ẹ káàbọ̀ kò ní sú yín kò ní rẹ̀ yín. Àṣẹ wà á. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí èmi ọmọ yín náà ní Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV pẹ̀lú Ẹlẹ́hà TV àwọn náà tún ní Aṣọ TV ẹ jọ̀ọ́ ẹ bá mi follow rẹ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́hà YouTube channel Ẹlẹ́hà Yorùbá TV ẹ jọ̀ọ́ ẹ bẹ́ mi náà subscribe sí Àfọ̀njá TV ẹ bá bàbá mi subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ lè bá follow backup page wa náà. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ rere o à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ẹ kàn lè pé bóyá kàn ń re òótọ́ bó ṣe ń dùn wá la ṣe ń sọ ọ̀rọ̀ yìí àwọn èèyàn tó yẹ kí wọ́n bá jà wà nínú ìlú yẹn wọn bá wọn jà tí wọ́n jẹ́ àjòjì tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé bàṣàbàṣà èmi dẹ̀ wò pé bóyá wọ́n ti gbé nǹkan fún wọn àwọn àjòjì tí wọ́n ń ralẹ̀ tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì àbíbá kan bóyá wọ́n ti gbówó ńlá kan fún wọn bẹ́ẹ̀. àwọn náà ti ní àmọ́ ẹ jẹ́ sọ kankan fún yín Ìmáṣà yìí gbogbo yín ọmọ Ìmáṣà yìí pátápátá nílé lóko lájò lẹ́yìn odi ó dọwọ́ yín tó bá ti bàjẹ́ ọwọ́ yín ni tó bá dá ọwọ́ yín ni ó ti wá dójú ẹ̀ báyìí tí nǹkan bá tún wá ṣe Ẹlẹ́hà ẹ̀yin ni o ẹ̀yin ni kú oyè pé tí nǹkan bá ṣe dìde pátápátá nìyẹn ṣe ẹlẹ́ni tí wọ́n ń pariwo yẹn bíntín ni bíntín ni o bọ̀tẹ́ bá dúró ti ẹlẹ́yà gbàgbàgbà tí wọ́n ń wu ẹ̀yìn tí wọ́n ń rí ọmọ Ìmáṣà yìí
ọkàn tún máa balẹ̀ torí wọn torí kankan jà wọ́n torí màsáyì wọ́n tún wá sí ìlú Ìbàdàn ṣé bẹ́ẹ̀ ni ẹ wá rí pé wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn. àwọn ọ̀rọ̀ yìí ló yẹ kí gbogbo wa mọ̀ kádẹ́rò yìí pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí bó ṣe ń lọ ọba yìí ò lè máa ṣe ìlú lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ wo kò sí ikú kan lójú kíní kan tá a máa bá polo orí à ń bẹ àyíbáwò láti fẹ́ sọ. ikú kan ò ní pa ẹgbàlagbà ká má bàa polo orí ẹ̀ bẹ̀. bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn máa mi ṣe rí àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí a gbúdọ̀ wá nǹkan ṣe sí i. bàbá wa Yáyì kò ní bàjẹ́ fún yín. àṣẹ bàbá mi. ẹ tètè ṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe. àṣẹ. gómìnà Dàpọ̀ Abíọ́dún ìlú òde tí mọ yín lórí o torí pé kí wọ́n tó lè fìyàn jọba wọ́n máa ní certificate tó máa ń gbà lọ́dọ̀ ẹ̀yin gómìnà bóyá ilé wa fún wọn ní. àwọn náà fún ọlọ́pàá àṣẹ. àwọn náà fún ọlọ́pàá àṣẹ. ó dọwọ́ yín o. Dàpọ̀ Abíọ́dún ló gbọ́pàá àṣẹ lè kú yẹ̀ lọ́wọ́ àmọ́ ṣọ́ọ̀pá yẹn wá ń jẹ́ kó yé pé ọ̀pá kan tí Fúlàní fi ń dàgbà màálù òun ló máa fi dàgbà gbogbo àwọn ọmọ ìlú màṣá tí kí òde gbọ́dọ̀ gbé. màmí kí wọ́n máa dá lọ mami ẹ jẹ́ kó dà á mo sọ̀rọ̀ kúnlẹ̀ kan mo ní kúlò àyìnsá yamutula isabidu ni yasofoto. àwọn ọba kan náà dìtì ọmọ Adéyẹmọ lánàá ẹ má jẹ́ lọ síbẹ̀ àmọ́ nínú àwọn tó sọ̀tẹ̀ wọn sílé ni mọ́. bẹ́ẹ̀ni èyí tó wà bí aláìsí ni wọn gbóhùn wọn mọ́. bẹ́ẹ̀ni àwọn tó ti jáde lẹ́nu ìgbà tí sídẹ̀ǹtì ṣẹlẹ̀ wọ́n ti ṣẹlọ mi fẹ́ tọ̀ṣẹ̀. so àwọn kọ̀ọ̀kan even yàtọ̀ fáwọn yẹn gan àwọn lóyè míì wà àwọn àgbààgbà míì wà tí wọ́n dìtẹ̀ ọmọ Adéyẹmọ tọmọ Adéyẹmọ nífẹ̀ẹ́ wọn tó jẹ́ pé wọ́n jẹ́ kankan mọ́. bẹ́ẹ̀ni ọ̀dàlẹ̀ balẹ̀ kù. ẹ wá wòran ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ̀yin ọmọ Màṣá yóò dọwọ́ yín o ìlú Màṣá yóò gbúdọ̀ bàjẹ́ torí àwa ń wọ ọbẹ̀ dáadáa à ń wọ ọbẹ̀ dáadáa ó lójú bí tá à dé nílùú Màṣá yìí dé ọjọ́ ọ̀dàn ìlú kan mo ti gbàgbé orúkọ òṣàlú yẹn tó yẹ kó tẹ́ ẹ bá jalè nínú ìlú yẹn báyìí kíní yẹn náà Ṣàgànjú. Àgànjú ni àwa gan la ní. Àgànjú kan tún wá wà bàbá mi wọ́n ti tún ṣe mí mo jẹ́rìí àwọn oyè wa òun la ṣe iṣẹ́ rí ìta ń ṣe fún Kúyẹ̀ yìí à ń fún ní wọ́n nìní nítorí pé ìrànwọ́ ìṣèrànwọ́ àpá ẹ má jẹ́ ká tú àṣírí wọn. nítorí bá a ṣe ọmọ ọkọ lèmi o ọmọ ọkọ Yorùbá ni mí mo dẹ̀ tún fẹ́ ṣe àlàyé kan public announcement kan tí mo fẹ́ ṣe rí ìwọ tí wọ́n bá rán wá bá mi tí wọ́n ní lọ gbóhùn ẹnu ẹ̀ lọ rìkọ́ọ̀dù ohun tó bá sọ ò bá kúkú má wà ó máa ṣe é láǹfààní nítorí pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣé ẹ mọ̀ pé máa ń sọ ìwọ tó o bá ṣe ohun tí ò dá sọ́dọ̀ mi ní fi Kùránì rè fún ẹ̀hún ṣé ẹ rí èṣù ọláàlú tẹ̀wọ̀ yẹn èṣù tó ń bẹ́lẹ́kún sunkún ẹlẹ́kún sunkún láàárọ̀yè tó ń ṣẹ̀jẹ̀ yẹn òun ni máa lọ fẹjọ́ yín sùn tó lórí burúkú ni yín èmi mọ̀ pé gbogbo yín àáfàá kan private chat mi sì ó ń wá gbogbo dátà mi láti mọ̀ ó ń béèrè ó ń ṣe gbọ́nṣàwo mo wá wò báyìí mi ìwà respond ẹ̀ mọ̀ mo fẹ́ fún lóhùn tí bá ti ṣe tán pé wọ́n rán ẹ wá ni bò tó o bá pé wà ò ní pé lọ nítorí pé èmi ń jẹ́ kó yé yín pé ọmọ Orúmọlẹ̀ lèmi ọmọ Orúmọlẹ̀ ni mí mo kò lè rí ẹni tẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣẹ́gìrì sí lára tó bá rán ẹ wá pé ẹ lọ gba information wá lẹ́nu ẹ lọ gbá ìwọ tó o bá wá wàá ṣe àgbákò ògùn láká yí àfẹ̀jẹ ìwé kó tó débi tó ń lọ torí olórí burúkú ló pọ̀ jù nínú yín wọ́n ti rán yín wá ẹ̀dẹ̀ ẹ̀mí ò dẹ̀ kọ́ àfáà jẹ yàtọ̀ sáwọn àfáà ti tiwa báyìí àwọn àfáà gidi wà lọ́nláìn náà o àwọn àdúrà mọ́ wàrà sátú abiyaya wo akó wọn jẹ àmọ́ sẹ́yìn ọmọ àlè tẹ́ ẹ wà lábẹ́ ẹ̀sìn tẹ́ ẹ ṣe bí olórí burúkú tẹ́ ẹ ṣe bí ìwèrè àwa máa wọ́n gi fún yín ni o ògùn máa fẹ̀ jẹ yín wẹ̀ níbẹ̀ bá ti ṣe wèrè lọ́dọ̀ ti tèmi ìdí eléyìí ni pé ẹ lè fàáfà àkómi lómi ọbẹ̀ jẹ ẹlòmíì àwọn ẹsẹ̀ ẹlẹ́lẹ́ karátẹ́ abẹ́rẹ́kàtù máa lọ wo prófáìlì ẹ̀ báyìí á wá ṣe kùndí lẹ́ẹ̀kẹ́ máa wò gbogbo ohun ẹ̀kẹ́ ó máa ta kókó báyìí tó máa dàbí ọ̀sínwó ènìyàn ẹ jẹ́ kó rí yín lọ pé kọ́pọ̀lọ́ yín lọ ṣiṣẹ́ ẹ lè fi yẹn kémi lómi ọbẹ̀ jẹ nítorí pé kí ni àáfà kan ń bi mí pé níbo lè mí pé ṣé ẹ ti mọ̀ pé àwọn àáfà àti ní ẹlẹ́bọ ni mí mo dẹ̀ gbà pẹ̀lú ẹbọ mi Ọlọ́run ọba ló mẹni tó ń sìn àwọn tí wọn ò ṣe bọ́ ká máa wo bí tí ìdájọ́ Ọlọ́run bá lọ́ba tó ní kọ̀kọ̀ òun ló mọ kọ̀kọ̀ ló dẹ̀ mọ gbangba kó wá àmọ́ ṣá pé ṣítì lèmi kọ̀
o lè kó sì wá bá mi sìn kó wá fi nítorí pé àná mọ̀mọ́ sàlàsàlà jó jíṣẹ́ o kó wá fi wọlé àná mọ̀mọ́ sàlàsàlà máa bẹ̀ wò ẹni tó bá fẹ́ ṣòfò àtẹni tí ò ní ṣòfò á máa wò ṣé ẹni tó gbé ìsìláàmù dání tó ṣe pé ìbàjẹ́ ló kún gbogbo ọwọ́ ẹ̀ mọ̀ pọ́pọ̀lọpọ̀ wọ́n fi ìsìláàmù bojú ni background wọn ò ṣe é rí rárá ṣé rírú àwa tó ṣe pé a wà ní tra báyìí o lè mọ bí tí mo belong sí wàhálà ayé títí ẹni ẹbọ mo mọ Ọlọ́run mi tí mò ń yẹn ẹlẹ́bọ ni wọ́n kiri ìwọ ń kọ́ ká gbogbo wa lẹ́lẹ́bọ ọ̀nà tí kálukú ń bá ṣe bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí èdè lẹ dàrú mọ́ wa lọ́wọ́ lẹ fẹ́ báyé kálukú jẹ́ èmi dẹ̀ kó òun ẹni tẹ́lẹ̀ máa kọwọ́ bọnú ọpọlọ ẹ̀ tẹ́ máa túnú ẹ̀ báyìí èmi ò ń ṣẹgbẹ́ yín so tó bá ti rán ẹ wá tó ṣe ẹ̀kẹ́ mọ̀ bí ẹrù olè mọ bí tó ti máa lọ jíṣẹ́ public announcement látẹ̀mí lọ mi ìtì ẹ̀fẹ̀ káàfà kankan bá mi sọ̀rọ̀ yàtọ̀ tó bá jọmọ ọkọ Yorùbá ẹni àfà bó bá dẹ̀ ti fẹ́ bá mi sọ̀rọ̀ ṣe voice note kì í ṣe pé máa àní mi àkọlárúbáwá ẹ̀gbọ́n ṣé mo gbọ́ ṣé mo kéwú ṣé bẹ́ẹ̀ yín kele ṣe mọ̀ pé tí wọ́n bá kọ kíní yẹn ẹ ti tètè mọ̀ ìmí ìgbà tí ẹ máa gbọ́ bàbá mi kú 1987 kábíyèsí Elédùmarè mi ò lè gbàgbé ọjọ́ náà èmi náà tó kú sórí ẹsẹ̀ kábíyèsí Ọlọ́run wọ́n sọ ọ̀kọ̀ọ̀kan nígbà tí wọ́n wá ní pé ẹ lọ lékè wọ́n ní ẹ lọ wo tí wọ́n ṣe ń bẹ̀ kábíyèsí Ọlọ́run ẹ wo ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ pé ẹ lọ wo tí wọ́n ṣe ń bẹ̀ báwo ẹ bẹ́ẹ̀ ṣe dẹ́ láìkì ẹ̀sìn yìí tó bọ̀ ẹ máa gbé aṣọ lóde ẹ máa lẹ́sìn kíní kan bọ̀ ẹ máa lọ pẹ́ lọ owó tí wọ́n ṣe bẹ̀ ẹ máa lọ ẹ lè tún máa nà wọ́n tàbá lọ àṣé ẹ̀rọ tí wọ́n sọ yẹn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ yẹn lọ mọ̀ ẹ wá díẹ̀ torí kí wọ́n bá gbé wa ní gógó tó náà ti gbé ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé mo sọ̀rọ̀ sí wọn wọ́n lọ sọ ọmọ wọn lálímì mo ní álímì orí burúkú ẹ lọ ṣe jorúkọ wèrè dànù jáde kí ló ń já límì. ìlú yìí mà ní mà já límì ìlú lọrin. ìlú Ìlọrin wo ló ń já límì kí náà ń sọ. ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlìjọ́nà Ìlọrin ní. sẹ́ẹ̀dì máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún gbogbo yín ẹ̀yin àáfàá tó jẹ́ pé ọ̀dà sọ̀rọ̀ àbí ó wá fi nǹkan míì béèrè nǹkan míì wọ́n sọ̀rọ̀ Ọláìlú lẹ́ka àwọn tó wá mọ̀ kí dáadáa Ọláìlú òkiri oko kábíyèsí Elédùmarè ẹ lọ wá túmọ̀ ẹ̀ ṣe rí ọ̀bẹ́lẹ́kún sunkún tí wọ́n ń pè yẹn oore lọ́láìlú ṣe kì í ṣe Sátánì. bẹ́ẹ̀ni kì í ṣe ṣetán ọ̀hún rọ o security ti wà ní nílẹ̀ Yorùbá o. ẹ lọ ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ sórí ètò. ẹjọ ẹ bá wa parí oníjọba létí pé wọn ṣe nǹkan tó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ọ̀rájà yìí o. ọ̀dà ọjà ìbàjẹ́ tó ń gbé ìgbàmáṣá ẹ̀jẹ̀ tó ń. ọ̀dà. ní ìsìn ọlọ́run náà ló kú táwọn yẹn protest yẹn ó sọ pé wọ́n jáde fún àfihàn àfihàn fún ààrẹ wà ní mọ́tò ẹ̀ wọn bẹ̀ táwọn èèyàn yíya fọ́tò mọ́tò ẹ̀ fún kámẹ́rà fọ́tò mọ́tò ẹ̀ mọ́ wá parọ́ máwọn èèyàn ní pé wọ́n jáde fún àfihàn. ṣé yẹn tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni ṣé yẹn tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. ìyẹn ló tún gbé kiri ń sìn yẹn o pé ìjọ tó wá ẹ̀ tó wá jáde fún àfihàn. ìjọ táwọn ìlú protest yẹn. bẹ́ẹ̀ ni wọ́n jáde fún àfihàn pé ìyẹn ló fẹ́ di rọ́rùn báyìí wọn náà tí ó ti máa fáwọn èèyàn. ẹ ti gbọ́ wọn náà jálẹ̀kùn àfi ó purọ́ mọ́ wọn o wọ́n ní oníyẹn yẹn lòun tún fi fẹ́ gba pẹnárìtì o àní ẹ bá wa ti àfi pa. gógó ni gógó. wọ́n gbé wa ni ẹ àwa gbogbo máṣá gan ti sùn lé jù á ti rẹpẹtẹ àmọ́ ṣá adúpẹ́ torí tá a bá rí fat tá a bá jà ń gbà yẹn olúwẹ̀ máa padà jẹ̀bi náà ni. ìṣọba ìlú Fẹ́mi lóyè. kì í ṣọba ìlú Fẹ́mi lóyè o. ọ̀rọ̀. ìlú òkèlè yìí lóye o. tó bá ti kó ṣe dáadáa ni. ìlú Afẹ́ lóye ìlú tako eléyìí nínú oyè ni o. wọn sì ẹ nímọ̀ bóyá. bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá mi ojú òní tì í. ìbàjẹ́ fún yín bàbá rẹ̀. ẹ wo ọ̀rọ̀ yìí ẹ̀yin ìjọba à ń pe ọ̀rọ̀ yìí lówè òun la ronú sẹ́ẹ̀ báwa ti yà síbò mí díẹ̀díẹ̀ bọ̀ wọ́n tún jẹ́ kó yé wa pé àwọn ọmọ màsà yìí tó ń dùn wọ́n àwa òkú mọ nọ́mbà wọn wọ́n ń pè wọlé náà ni àwọn ọmọ màsà yìí ń pe tó ń dùn wọ́n pé sẹ́ẹ̀ bàbá wa Yáyì ó mà dọ́wọ́ yín bàbá wa Dàpọ̀ Abíọ́dún ó mà dọ́wọ́ yín ìlú Ògùn State ní Yewa North tó jẹ́ ìlú Ìmáṣà yìí ó mà dọ́wọ́ yín torí pé tó bá bàjẹ́ torí kì ló ń dà bàbá mi nǹkan kan tí mo tún fẹ́ fi kún ẹ bí pé kábíyèsí inú àwọn ọmọ ẹ̀yìn wọ́n tún lọ na èèyàn mọ́nú Central Mosque ìlú
tí wọ́n gba lóògùn. Subhanallah. Ibi tí ṣe rí ó ti wá bó ṣe play game yẹn lélẹ́yìí ó dà pé ọpọlọ ti tẹ àwa fi sí àtẹlẹsẹ̀ tẹ́mi fi ń rìn ni ó mú àwọn àáfàá kan ó kó wọn mọ́ra kì í ṣe pé àwọn yẹn náà finú fẹ́ dọ̀gba fún ó ń jẹ́ kó yé pé inú kẹ́ẹ̀gbà kẹ́ẹ̀wà life tàbí kẹ́ẹ̀gbà kẹ́ẹ̀ má gbà kẹ́ẹ̀kú kò dẹ̀ sẹ́ni tó fẹ́ gbọ́jọ́ òkú ẹ̀ tínú ẹ̀ fẹ́ dùn ẹnu yín dùn. ìmáṣà yìí boys tábà ń bá yín sọ tẹ pé bóyá ilẹ̀ wà ń ta èmi mo wà ń bẹ̀ ẹ wọ ẹjẹ́ ń sọ kọ́kọ́ fún yín ẹ máa padà débi àgbà tẹ máa rántí pé ń tẹ́ ẹ ṣe kò dáa bílẹ̀ Yorùbá ṣe bàjẹ́ lénìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan pé àfọwọ́fà àwọn bàbá. àwa náà kọ́ ṣe ti lárúbáwá ni. eégún lárúbáwá wọn lè rìn lọ́sàn-án ọlọ́pàá ò ní dá wọn dúró wọ́n á rìn lóru ẹ jẹ́ kí àwọn eégún tiwa ẹ máa sọ̀rọ̀ pé wọ́n ń dà lóru. àwọn nǹkan yìí ẹ̀yin ọmọ màsà yìí mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ ronú ara yín pé àwọn èèyàn yín lẹ̀ ń bá jà ǹjẹ́ ṣé ti ṣèwádìí ẹni tó jọba lé yín lórí èló náà ń fún yín tí ò ní tán èló náà ń fún yín tí ò ní tán. bàbá tatúgbà sí wọ́n gbé Ifá jọlẹ̀ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí òṣùwọ̀n ṣe wọ́n gbé Ifá jọlẹ̀ báyìí gbogbo ibi tí wọ́n ti ń gbé Ifá jọlẹ̀ nílùú yẹn ẹnìkan ni Ifá mú àmọ́ ṣé ní ìwà wò pé ṣé gbogbo wàhálà ó wá ẹni tá à ń sọ yìí o olóṣèlú person kan ni kò náwó lọ́wọ́ o kì í ṣọlọ́lá o gbogbo àwọn nǹkan àlùmọ́nì tó wá wà nílùú yẹn ló wá ń ṣe báṣubàṣu ilẹ̀ kan wà tó ṣe pé ilẹ̀ ìlú ni wọ́n gbé kájíkẹ́rì ó ti gbẹ́sẹ̀ lé tó ṣe pé ibẹ̀ làwọn ìdílé kan tó ti ń jẹ ó gbẹ́sẹ̀ lé gbogbo àwọn nǹkan ọrọ̀ ajé tó wà nílùú yẹn ó wá ń ṣe báṣubàṣu tó lè ṣe pé ẹ̀yin ọmọ ọkọ tó ń lò síra yín náà tó bá tásìkò ó sì máa dùn yín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe irú ilẹ̀ wo lẹ mú tẹ́ẹ̀ já ìmùlẹ̀ tẹ́ẹ̀ bójú ẹ̀yìn pé generation ti yín lọ báyìí ó máa kà àwọn ọmọ yín lọ́la àbẹ́ ẹ̀mọ̀ pé tó bá di ọ̀la ẹ máa jọyè bàbá ló mú sàn ọmọlẹ́yìn kan òótọ́ tèmi lè bá yín sọ òun lè mí bá yín sọ yìí èmi kọ́ lẹ̀ ń fi kú lé o ẹ máa fi kú lé àrọ́mọdọ́mọ yín ẹ máa fi kú lé ìyá yín àti bàbá yín ìdá ahun ni wọ́n fi ń pa ahun ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ báyìí ló máa fi nà ẹrù tí àrígiṣẹ́gi bá dẹ̀ gbé báyìí orí ara ẹ̀ báyìí ó ló máa fi gbé gbogbo ọba tó ní mí ló dẹ̀ sọ mí di ẹni ẹ̀ṣà ọba tó ní mí ló kún mi ọba tó ní mí ló fún mi lọ́pọlọ nítorí pé onílùú ò ní jẹ́ kí ìlú ẹ̀ tú gbogbo ohun tá à ń gbọ́ bàbá mi ẹ̀ tí ì ra àwọn information yẹn wọ́n ṣàyàn ẹ mọ bí Fúlàní ṣe ń ṣàyàn wọ́n ṣá bàbá mi nínú àjàyè àáfàá kan ẹ jẹ́ kí n plé ẹ̀ nítorí pé àáfàá lẹ́yìn náà kí irú ọ̀rọ̀ yìí kó máa jáde lẹ́nu àáfàá káàfàá máa sọ pé ẹnìkan náà ti kú o ó dẹ̀ máa kú nítorí tí ò bá kú àwọn ò ní lálàáfíà láti jẹ ọba táwọn fẹ́ jẹ mò ń bọ̀. òun lélẹ̀ ṣẹ́gbọ́n. àfikókú ṣẹ́gbọ́n. nǹkan tí èmi máa ń sọ nítorí mo máa ń yànnà náà àwọn ẹni Ọlọ́run wà nílẹ̀ Yorùbá tó jẹ́ àfáà àwọn ẹni Ọlọ́run wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pásítọ̀ bẹ́ẹ̀ làwọn ẹni Ọlọ́run wà nílẹ̀ Yorùbá tó jó níṣẹ̀ṣe ṣé ẹ ráwọn olórí burúkú tó wà nínú yín àwọn náà máa kó wòtòwòtò bá yín ní gbogbo ibikíbi tẹ́ bá wà téèyàn bá worú àfáà yìí ẹ mọ̀ pé ṣẹlẹ̀ yà àfáà ni àtòkú má kó àmọ̀nà ọ̀run má lọ ni ọlọ́pọlọ lọ ni ihun tó lọ ké ó ké ń torí oúnjẹ ni nítorí kí ni wọn ọba àwa sọ fáàfà òun la ṣe sọ pé tí Nàìjíríà bá máa dá kọ́kọ́ kó àwọn àfáà kó lẹ̀ pásítọ̀ kan kó wọn kó lẹ̀ tí wọ́n bá ti kọ́ méjì yẹn kó lẹ̀ Nàìjíríà máa dá nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ohun tó fẹ́ jẹ ló wá ọ̀tọ̀ làwọn tí wọ́n dúró torí ànámọ́ sàlàsálà ṣé ìfẹ́ ànábì ni gbogbo yín ní tẹ́ẹ̀bìdà àfáà lọ́tún ọ̀bá lọ́sì àtúnrà àwọn àfáà tí wọ́n sọ wípé ìwọ tó o bá kéwú tó o bá tún lọ ṣe bísínẹ̀sì òun bàbá mi ṣẹ̀ṣẹ̀ ti bí iṣẹ́ dé ni o wọ́n ti bí iṣẹ́ dé bá mi nílé ní náìtì náà ṣe ẹnìkan wá sọ pé òun àfáà kò ní ṣiṣẹ́ báwo ni ò ṣe ní dààmú ìlú ni ò ní di dààmú àdúgbò báwo ni ò ṣe ní di ọ̀sìnwín àfáà gẹ́gẹ́ bí irú ẹni tó sọ̀rọ̀ yìí ká àfáà máa sọ yí pé ẹnìkan bẹ nínú ìlú yìí o
àfi kó kú ó sì gbọdọ̀ kú ni tí ò bá kú ìlú yóò ní tòrò kò tóṣù méjì ẹ̀ tí wọ́n lọ ṣá bàbá mi nínú Àjàyí pamọ́lé. ẹ máa produce àfáà yìí jáde nítorí tó bá dójú ṣíṣú fùrọ̀ máa là ṣé rí gbogbo wèrè tẹ́jọ́ ń ṣe látijọ́ yìí ẹyẹ ló ń bá yín tàn ẹdìyẹ ti kẹsẹ̀ bọ̀ ẹ gbọ́dọ̀ produce àfáà yìí bọ́ síta ẹ̀kọ́ burúkú tí wọ́n pò fún wọn pé ẹni báyìí ó gbọ́dọ̀ kú o kí kábíyèsí tún máa sọ pé òun fẹ́ ránró àwọn ìfẹ́ sọ̀rọ̀ látijọ́ ìyẹn àsìkò ti tó o táwọn fẹ́ máa ránró wọ́n ránró débi pé wọ́n ṣe ń pakúrú náà ń gba kúgùn ọmọ Ádámù Òrìṣàsàmì yìí wọ́n gba lóògùn ní bàbá mi ọmọ yẹn bá kú báyè ló wà báyìí wọ́n rán yín síran yín ẹ̀yin ní oògùn ìjàpọ̀ ọ̀bà náà oògùn kò lè fi wòrán díẹ̀ ẹ ní oògùn bẹ́ẹ̀ Fúlàní ń pa wá wọ́n ń boko jẹ́ ẹ lè dìde kẹ́ ẹ wọnú igbó lọ ẹ máa padà wọnú igbó náà ni gbogbo òwò tó o nípa nínú ikú bàbá wa Àmínú Àjàyí tó o náwó nínú ikú bàbá wa Àmínú Àjàyí tó o pẹ̀lú ẹni tó ṣá wọn pa táyé bá ń jáyé tí bàbá ń jẹ́gbà wọ́n máa padà ṣáwọ̀ náà pa ni ọ̀rọ̀ tó o mọwọ́ tó o mẹsẹ̀ ó máa wọlé wá bá ẹ iṣẹ́ tó ò ní lè ṣe tán ọba tó ní wá gbélé ẹ lọ́wọ́ kọ́lọ́hún wọlé àpòhùn ló dálé àti sánmọ̀ gbogbo ètè yín á dà lẹ́yìn lórí ẹ̀yin tẹ́ ẹ náwó nínú àfáà àtẹ̀fọ̀ ògùn náà nínú Central Mosque ẹ máa fọwọ́ ara yín ṣera yín ni ọ̀rọ̀ tẹ́ ẹ mọwọ́ tẹ́ ẹ mẹsẹ̀ á wọlé tọ̀ yín wá gbogbo èrè tí wọ́n ń jẹ lára ọmọ pátá ẹ̀ ní jẹ lára ọmọ nítorí lórí burúkú ìyàwó ni gbogbo yín fẹ́ kíyàwó máa sọ nínú àwọn tí wọ́n fi ògùn bá Òrìṣàsàmì kó máa sọ pé ẹ ṣe bọ́mọ tẹ́ ẹ náà kú òun náà kọ́ ni òkú yẹn lọ́mọ tó wà tó ṣe ń pọ̀ kàkà ṣé nǹkan ṣé iṣẹ́ rí pé abiagba ni irú ahun ló ń ráhun ṣìkìrẹ́ nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé kú ọmọ yẹn ni irú ìyàwó yẹn ń retí gbogbo yín pátá òun lè máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ gbogbo ohun tẹ́ ẹ ṣe yẹn ẹ̀ jẹ́ báyìí mo fọ̀rọ̀ sí lẹ́nu bàbá mi. màámi ṣe rí mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn wa nílé àti ní Masai ẹ jẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọmọ Masai. Ọlọ́run mo ṣe o ìdí tí mo ní kẹ́ ẹ dúpẹ́ wọ́n ti pọ́dún kan ní orí oyè. ó lọ ọdún mẹ́ta ìdààmú àdúgbò. ok ẹ dúpẹ́ pé kò tí ì pẹ́ jù. Ọlọ́run ẹ ṣé o. ìdí tí ò fi pẹ́ jù ni pé wọ́n máa ń rí pé tí Ọlọ́run bá fẹ́ padà lẹ́yìn èèyàn tí ṣe ìṣe máa bá yàn. bẹ́ẹ̀ni. kábẹ̀ sí máa ṣe nǹkan tí ò yẹ kó ṣe Ọlọ́run ti ń padà lẹ́yìn ẹ̀ nù. bẹ́ẹ̀ni. àwọn máa fẹ́ ṣagídí agídí tó bá ṣe yẹn àti ìyàwó ni àti òun ni gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà ní ṣe ló máa ṣubú. pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ àwọn onílẹ̀ ìlú Masai. torí ẹ̀ mo fi sọ fún yín pé ẹ dúpẹ́ gbogbo eléyìí tó ń jáde yìí nǹkan kéré kọ́ o ẹ mọ eléyìí tẹ póòsì síta nǹkan kéré kọ́ o. òun náà ṣe ń fi kúlé ra wọn kiri wọ́n tún tọwọ́ bọ péèjì Ẹlẹ́yà TV wọ́n lọ rìpọ́ọ̀tì péèjì mi àwọn àtàwọn àáfàá kan lọ rìpọ́ọ̀tì péèjì mi kọ́lọ́hún wọlá pé kì í ṣe nìkan ló pè mí pé wá máa ṣe léyìí àdàbí àyàfi kọ́lọ́hún wọlá pé kì í ṣe pé wọ́n ẹnìkan gbé owó fún mi pé máa lọ ṣe léyìí àdàbí àyàfi fún yín o gbogbo ètè yín lórí mi ó máa dasán gbogbo ohun tẹ́ ẹ bá rò sí mi á jẹ́ ti yín àtàwọn ọmọdọ́mọ yín pátápátá nítorí pé à ń sọ òtítọ́ pé ẹ má torí ẹ̀sìn ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ má torí ẹ̀sìn torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ tọrọ ọ̀pọ̀lọpọ̀ kan ní ìṣẹ̀sìn ẹ̀sìn ló pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wọn à ń sọ fún yín pé peace of religion la bá nínú Islam àmọ́ ṣáàní ìsìn ẹ ti sọ di ìdààmú àdúgbò religion wòtòwòtò religion wàhálà religion a dẹ̀ sọ fún yín pé ìyẹn ò balẹ̀ Yorùbá mu ìfẹ́ la nídìí àwọn bàbá wa ṣẹ̀sìn pẹ̀lú ìfẹ́ ni mo kí ẹ̀yin àfáà ìlú Masai nítorí pé àwọn àfáà yìí dúró dáadáa àwọn àfáà yìí dúró dáadáa àwọn àfáà ìlú Masai èèyàn dáadáa ni wọ́n ṣí ẹ̀sìn wọ́n dẹ̀ dúró dáadáa wọ́n sọ̀pọ̀tì ṣé ẹ wá ráwọn kan tí wọ́n wà lẹ́yìn kú oyè yìí ó kó wọn nípa pámọ́ra ni o pé bó o bá ṣe tiwa nípò tá a máa fún ẹ. ẹ̀mọ́ àmì mo fẹ́ sọ̀rọ̀ kan tí ẹ bá wádìí àwọn àfáà yẹn náà wọ́n lè má jọ ọmọ ọ̀nà ilé. tó jẹ́ àwọn ọmọ àlè tí ọ̀họ̀rí ti bá yà wọn sùn láàbì. so wọ́n lè má jọ ọmọ ọ̀nà ilé torí ọmọ àlè yìí máa wùwà ọ̀dàlẹ̀. bẹ́ẹ̀ni. ó dẹ̀ máa wùwà ọmọ àlè. òtítọ́. àṣírí mo sọ fún yín yìí o. òtítọ́ ọ̀rọ̀. gbogbo àwọn tẹ́lẹ̀ pé ẹni wọn kún bàbá mọ́ra yẹn àwọn oníjẹkújẹ gan ẹ béèrè pé níbo ìwà.
àwọn ọmọ àlè orúkọ ọmọ obìnrin ló mẹni tó lọ mọ́. bẹ́ẹ̀ ni. so gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn ẹ jẹ́ kí wọ́n máa ṣe lọ. ẹ gbọ́ ni àwòrán àna kan náà ló sọ pé àyọ àlèmọ́rídò àná iná irọ́ dákà nínà ni. a pè wọ́n tó lóòsì tiwa mọ́ o àìsí tiwa mọ́ ni ọwọ́ wa ló ti wá. torí pé wọ́n tí àṣírí èèyàn bá ti tú àti àdílé ìdáná ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìwọ́n tó lóòsì tiwa mọ́ ọgbà tiwa àti èyí tó jó lórí gan tó lóun fẹ́ ń rò ọwọ́ wa náà ló ti wá tóbi ló fẹ́ ń rò. wàá wá ràn bó bá ṣe ń ràn ni àwọn evidence ti máa pọ̀ sí. nǹkan tí ò yé nìyẹn bọ̀ àwọn ọmọ ìlú ni màá sọ fún pé ẹ lọ ronú padà. ọmọràn tí màá gba ọgbọ́n ọmọ sùnmáṣà yìí nìyẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ẹ rántí pé àwọn èèyàn máa jà fún yín lórí ipò yìí. ẹ má jàjà díjú mo bẹ̀ yín mo rọ̀ yín o. gbogbo yín pátápátá ẹ mọ tẹ́ ń ṣe torí ọjọ́ ọ̀la yín ó ti pàtàkì. gbogbo àwọn ìyá tó ń pariwo lénìí tó bá dọ̀la ẹnìkan ló máa pariwo yẹn torí àwọn náà dàgbà wọn á jókòó wọn á sinmi nínú ọlá pẹ̀lú àlàáfíà. torí ẹ̀ lèmi ṣe ń pariwo fún yín ẹ lọ yí padà. bílùú ṣe rí ẹ sọ̀rọ̀ lé lórí bí nǹkan ṣe ń dàrú lọ bébí ṣe ń paráàlú ẹ sọ̀rọ̀ wọ́n wá ń pa yín tógun bá ṣe ìwọlé ogun ò ní wọlé tó ọgbọ lẹ́yìn àmì àṣẹ tó bá ṣe ìwọlé ẹ̀yin wọlé fẹ́ jà nígbà tí bá ti para yín. ẹ̀gbọ́n bá tiẹ̀ ti dọ́ta sílẹ̀ láàrin ara wọn wá fèsì ara wọn. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo gbọ́ ẹ̀yin lé àwa náà tún ni èmi ọmọ yín orí adé adébọ́lá aka àlùkà àti gbóyìnbó sí Àfọ̀njá TV. bẹ́ẹ̀ náà ni ìyá mi ìyá lálùbáríkà ìyá ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ìyá sòdodo ìyá tó jẹ́ pé torí kí ìran ọmọ Yorùbá kó má sì parun òun náà sì máa ń pariwo fitafita. ìyá tí ò fẹ́ ẹ̀tàn tó jẹ́ pé òtítọ́ ni wọ́n gbé dání Ẹlẹ́hà TV àwọn náà ni ẹ bá mi fọ́lò wọn ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ náà ni Aso TV ẹ fọ́lò òun náà. bẹ́ẹ̀ náà ni Ẹlẹ́hà TV Yorùbá ẹ bá mi subscribe sí YouTube. ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ ṣe rí gbogbo nǹkan yìí náà tẹ́ bá ṣe fún wọn ó máa ń jẹ́ kí inú èèyàn dùn. bẹ́ẹ̀ni ṣe pé bóyá. owó tí mò ń gbà ń bẹ̀ ló fi jẹ́ kí n káràmásìkì iṣẹ́ yẹn. mo dẹ̀ sọ fún wọn pé àdàbí àyàfi tí n bá monetize péjì mi àdàbí àyàfi tí n bá gba sísì lórí péjì yìí rí. nǹkan tí ò yé wọn nìyẹn màámi nǹkan tí gbogbo èèyàn máa ń sọ náà nìyẹn. ẹ wá gbọ́ ṣe ìjẹsẹ̀ mọ iye dátà tá à ń lò lọ́wọ́ méjì mẹ́ta láàrin oṣù kan dátà tí èsì ọ̀rọ̀ bóyá bíi 300 400. bàbá mi dáta ilé ló mo ṣe é sí gbà mo débi. 5005 ni. 5500 ní dátà tí mo ṣe ń gbà mo débi sí. 5005 náà ṣe. so ẹ wá sí wọn rẹ nílò ọjọ́ méjì lọ. bẹ́ẹ̀ni. tó bá tún yá wọn á tún ṣe mí láàrin ọjọ́ méjì ẹ lọ sí kẹwòye tó jẹ́. à ń torí ọ̀jájọ̀jà níta ló ń tajà lẹ́nkùlé. kẹsẹ̀ nìkan ló ṣe dátà fún wọn. ẹ̀yin ọlọ́pọ̀ lọ́ wọn ṣe dátà fún wọn wọn ń gbìyànjú inú owó ọjà sẹ́mọ̀ kọjá ń reduce ni. wọn á níta ló ránṣẹ́ àwọn aṣẹ́ tí wọ́n fọ́ làwa ni. fáǹsì òdodo náà ibẹ̀ náà ló yẹ kẹ́ ti máa sọ̀pọ́tì wọn pé wọ́n fi ọjà lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ torí ìran wọn. àwọn ọmọ ọkọ Yorùbá tiẹ̀ máa ń support pé Ẹlẹ́hà àfúnyín ní káàdì ó yá àfihàn yín lọ́wọ́ bọ̀ àwọn ọmọ àlè kan wà tó ṣe pé èèmù wọn ni pé bí mo ṣe àti 2020 tí mo ti ṣe program yẹn bíi pé kán máa rí nǹkan ìbànújẹ́ lára wọn lọ́hùn kí nǹkan kan máa ṣẹlẹ̀ sí wọn lọ́hùn nítorí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ a máa délẹ̀ lérí orílẹ̀-èdè Yorùbá ó máa bọ́ sí. mo fi àsìkò yìí kí olóyè Sunday Igboho ṣà ẹkùn ọkọ̀ Fúlàní alébọ̀lẹ́yìn Jagunlabi lára iwájú ẹkùn tágiri gbéra ẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògo adúláwọ̀ bàbá títí wá nìyẹn bàbá títí wá tí ò bá lé jẹ́ tí ò bọ̀nà jẹ́ tó dúró fúnran Yorùbá. mo kí bàbá mi Bánjí Akíntóyè àti gbogbo àwa tá à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá a ní tẹnugbó bí ọwọ́ ojú òní tiwa ilé àtọ̀nà wa kò ní dàrú a ní fi ọmọ ja ìjàngbara yìí a ní fi ọkọ wa jà a dẹ̀ ní fi ẹ̀mí ara wa a ní fi jà àmọ́ ṣá gbogbo ẹ̀dá tó bá sọ pé ká lọ ká má dé a ní dé bá gbogbo yín o gbogbo ẹ̀dá tó bá ti sọ pé tiwa lẹ fẹ́ máa rí wí láburú lójoojúmọ́ aburú tẹ́ bá ti rò sí wa a máa jẹ́ titi yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ akọ ìbínú
adúpẹ́ gbogbo èyí tẹ́ láìkì tẹ́ lọ́ọ̀fù tẹ́ kọ́mẹ̀ntì ọlọ́run á kọ́mẹ̀ntì àrùn sínú ayé yìí èyí tá a ṣe lẹ́nìí ọba tó ní wá a bá gbé síbi tó dáa nítorí pé a fẹ́ nira nínú ìlú wa àná mọ̀ sàlàsàlà ní tó bá ń fẹ́ràn ìlú ẹ̀ ara àgbàgbọ́ ni èmi nífẹ̀ẹ́ ràn mí torí ẹ mọ̀ pé ìlú mi ẹ mọ̀ pé ìlú òyìnbó ni tẹ́ bá ti débẹ̀ ẹ máa wo Germany lọ́ọ̀kan báyìí ibi tí ìlú yẹn dáadé ìyẹn ìlú màṣá yìí ẹgbẹ́ ìlú òyìnbó ló wà a kàn máa cross láì ta máa wọ UK ni ibi tá a bá fẹ́ wọ̀ ọ̀nù ẹ̀ so ibi tí ìlú yẹn ni ìlú tó lálùbáríkà ọmọ àlè kan wá bàlù títí wa jẹ́ kò jọ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àyítẹ́ ẹjẹ́ ẹ̀kọ́ ìbínú mo fi àsìkò yìí kí bàbá mi Àfọ̀njá TV àwọn ọmọ ọkọ Yorùbá àwọn tí wọ́n dúró tán tí wọ́n sọ pé a gbọ́dọ̀ gba ẹ̀tọ́ wa bàbá mi táyé bá ń jáde tí bàbá ń jẹ́ gbà ẹ̀ní parẹ́ máyé ilé yín ọ̀nà yín kò ní dàrú irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín gbogbo ibi tá ẹ bá ti ń lọ bá ògùn a máa dọ́wọ̀ fún yín o nítorí ìtawí ọ̀pọ̀lọpọ̀ àní ẹlẹ́bọ ni àníṣórí wọn ti dàrú ṣé mọ́tò tí wọ́n wọ̀ yín kì í ṣe rin wọ́n ní oògùn àwọn kan tiẹ̀ ń pàtàn ìgbà tó mu tí yó àbígbà tó mẹ́mú ó lọ jẹ́mu ẹlẹ́mu àwọn ọmọ àlè ni nítorí pé bẹ́rù bá fẹ́ jogún kógún ìtàn kíkàn ló máa mú bẹ́ẹ̀ mu ọmọ àlè pọ̀ nínú wọn bèbí ti ṣáájú lọ́dọ̀ ọdún àwa yìí o àwa ni àwọn ọ̀ràn títí wa àwọn ọ̀ràn wa dẹ̀ mọ́ bàbá mi ẹ̀ nírò ń gbé sọnù bí òṣèlú ọmọ ilé yìí ọ̀nà yóò ní dàrú wọn ò ní rú òkú wọlé sínú ilé wọn ọ̀dẹ̀ ní òkú bọ́ta ìpadà sílé tèmi náà ìrọ̀rùn ló máa jẹ́ láhàúlà wàlà ẹ̀kú wọ́tà ilá abilá àdéhùn sí akí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri ẹ̀yin ìlú màṣá yìí ẹ má sùn o bá a ṣe ń ṣe yìí ọba tó ní wá abá àgbékabi tó dá bàbá mi ẹ bá mi rándọ̀. tọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lóhun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo kábíyèsí Ọlọ́run wọ màlúù lágbára adúpẹ́ pé a lọ abọ̀ àbọ̀mọjẹ́ adúpẹ́ lọ́wọ́ rẹ Elédùmarè àmà ní tẹnugbó bí ọwọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmarè ọwọ́ méjèèjì tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lájò lẹ́yìn òdìtẹ́ fi ń wò wá pátápátá ọwọ́ yín náà ní fi gbọ́mọ sí wọ́n ní gbá àwọn yín wá dìgbàdìgbà wọ́n gbé wọn wálé pẹ̀lú àṣẹ Ọlọ́run bá tó fọ̀ bá tó fò wọ́n ní bọ́ sẹ́nu ọ̀nà yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmarè ojú méjì tẹ́ wá fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀lé fi ń gbé wa kò ní di bẹ́ẹ̀ ni gbogbo bàtà yìí bá wá ń já etí gbàǹdẹ́gbà ẹ máa ṣe ohun rere nínú ayé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó jẹ́ pé ó ń fún yín láì tó ń pèsè owó fún yín tẹ́ fi wá ń wò wá nítorí méjì mẹ́ta pé ẹ ti ń gbádùn àwọn ará bí bẹ́ẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run Tèdùmarè Ọlọ́run ọba náà kò ní fi yín sílẹ̀ abàmì máa pèsè owó fún yín bẹ́ẹ̀ ni ó ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ nítorí pé ọba kan náà ni òun náà lọ́ba tá à ń pè kọ́lọ́run wọlé ayé bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ni Ọlọ́run wá gbàdúrà wa kó gbàdúrà fún ìtẹ̀ wá lé yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ nítorí pé èmi ò fẹ́ máa sọ lárúbáwá bẹ́ẹ̀ ni o ẹ ṣèdè wa torí mi ò gbọ́ lárúbáwá. àwọn dúpẹ́ tí mo dú Ọlọ́run ọba àwa dúpẹ́ fún ẹ àdúpẹ́ fún ẹ mo bẹ́yìn tí ẹ wà nílé lóko náà tí ẹ ti gbọ́n mo bá yín dúpẹ́ kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín gbogbo ilé ìtawílé ni ó dá àṣẹ gbogbo ilé ìtawílé ni ó dá àṣẹ torí pé wọ́n máa ń pè é tábà ti sàmí wọn mọ̀ tún máa ṣe wọn mọ̀ tún máa mí tó bá yé wọn á mọ̀ pé the same thing náà tí wọ́n bá sọ ọ̀rọ̀ ẹ̀ mo kàn bẹ́ẹ̀ má kò yẹ mò ń parí lọ ni àwọn kankan bẹ tí wọ́n bá ní àwọn ń gbẹ́bọ kí náà ń pè lẹ́bọ sàárà lẹ́bọ ẹ gbọ́ Kùrùbán ni wọ́n kọ ní lárúbáwá Kùrùbán Kùrùbán ní lárúbáwá ọ̀rọ̀ rẹ o Kùrùbán ní sàárà gẹ́gẹ́ pé ẹ dáná fún yàn ọ ẹ sì pèsè ẹ fún késàrì ní késàrì ó yé wa so àtiwọ́ tó fún yàn lóúnjẹ àtiwọ́ tó gbé kinní kan sí sẹ́rí nínú àwọn kankan wà tó yẹ tá ì máa lọ́njọ́ mi tí mo bá ti ṣe kíní tájọ́ máa dùkú tẹ́ máa rí pé wọ́n ní kí tó bá jẹun kù má da àwọn àsámọ́ eegun yẹn nù gbé síbì kan lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ kí àwọn tó ń rìn lóògùn káwọn ní ilé nǹkan jẹ àwọn ẹran ajá tẹ̀lé tó ń rìn lóògùn yẹn èmi kan ni wọ́n àwọn ní késàrì. ẹ ti gbọ́ abẹ́ ẹ̀ gbọ́ kọ́lọ́ọ̀bá kó wá pẹ̀lú wa kéésè ní ẹ máa gbádùn èmi àtẹlẹ́ àti yìí láìpẹ́ yìí ní tí ò ní jìnnà torí tẹ máa rí wa wọ́n máa wà nílé wọn máa wà mí tí máa wà máa dé invite wọn tí ẹ máa gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa ẹ̀sìn náà àti nípa ètò ojú wa lè là
ọlọ́run bàbá lánàá wà pẹ̀lú wa á fi àsìkò yìí a fi ń dágbére fún yín pẹ̀lú àṣẹ àdágbére ní ti kú àdágbére ní tààrùn àwa náà lẹ́ẹ̀ máa rí àwa náà lẹ́ẹ̀ máa dé bá àwa náà dẹ̀ máa rí yín pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ọba abá wa pẹ̀lú yín tó ó sì gbà kan náà. ire kàǹkà ire lójú owó rí.